lórí bí Peter Obi ṣe kí ọba ìlú Ìbàdàn Oba Rashidi Ladoja. Ó ti fa rògbòdìyàn láàrin àwọn ará ìlú, pàápàá jùlọ Oríyọmí Hamzat. Wọ́n sọ̀rọ̀ sókè o gẹ́gẹ́ bí nǹkan tí Peter Obi sọ lórí péèjì wọn. Wọ́n ní I warmly congratulate my dear brother Oba Rashidi Ladoja Arusa on his installation as the 44th Olúbàdàn of Ibadan land. Gẹ́gẹ́ bí wọ́n ṣe pè wọ́n ní dear brother, ọ̀rọ̀ ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló, pàápàá jùlọ Alhaji Oríyọmí, wọ́n ní wọ́n like irú èdè tí ó lò fún ọba wọn. Wọ́n ní wọ́n rí bí Peter Obi ṣe ń pọ̀ àwọn ọba kan lé. Wọ́n ní wọ́n lè gbà láyè kó rí ọba tí wọ́n fi hàn. Ẹ̀yin tèmi, ẹ gbọ́ nǹkan tí Alhaji Oríyọmí sọ nínú fọ́nrán yìí. Fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mẹ́tò yìí fún ìgbà àkọ́kọ́, ẹ jẹ́ bá mi tẹ subscribe button kó lè máa ta yín lólobó ìgbàkúùgbà tí a bá wá sórí afẹ́fẹ́. Ó mà gbẹnu tán o, ó tún rúgbó bọ̀. Àwa ń sọ pé kò tẹ́ wa lọ́rùn ni nígbà tá a lọ wo bí Obi ṣe kí èèyàn kan tó jẹ́ ọba tó pè ní father figure, ṣùgbọ́n tó pe ọba tí father figure rẹ̀ yẹn tá a sì wo èjì ẹ̀ tó sì pe ọba tiwa ní my brother. Tí ẹ̀ mọ rísì tán ṣe ń bínú rárá. Àwa ò bínú, àwa ò já rárá. Ẹ̀yin obedient, àwa ti sọ tá à ń sọ, tá a fẹ́ sọ lásọ yẹn. Tẹ́ bá tún ṣe mí ǹjọ́ mi tó bá tún jẹ mọ́ ká sọ̀rọ̀, á tún sọ̀rọ̀. Gẹ́tẹ̀, tẹ́ bá tún ṣe mí ǹjọ́ mi, tá a bá tún fi pé ó yẹ ká sọ̀rọ̀, á tún sọ̀rọ̀. Tẹ́ bá dẹ̀ ṣe dáadáa náà, á sọ pé ẹ ṣe dáadáa. Àwa tí wọ́n tà sọ, àwa ti kú ń bẹ̀ nìyẹn. Èèyàn bá wà fógún ọdún sọ, èèyàn bá fọ́gbọ̀n oṣù sọ, èèyàn bá sọ́dọ̀rọ̀ òṣèlú, ìbá yé èèyàn, ìbá mọ́ yé èèyàn, làákàyè yìí Ọlọ́run ló máa ń fún yàn o. Kò ń ṣe ìwé o, kò ń ṣe exposure o, kò ń ṣe wọ́n bí mi nílé ọgbọ́n o, àbí wọ́n gba ìmọ̀ nílé ìmọ̀. Làákàyè yìí Ọlọ́run ló máa ń fún yàn. Alákọ̀ọ́kọ́ tí mo kọ́ fẹ́ clear ni pé àwọn kan sọ pé ọmọ Yorùbá ó tún support obedient láti borí Omi. Eléyìí ò ń ṣe ìjà ẹlẹ́yàmẹ̀yà o. No. Ọmọ Yorùbá tó bá rí tó wrong nínú nǹkan tí mo ṣe, ó lè bú mi náà. Ọmọ Ìgbò tó bá sì rí nǹkan tó right nínú nǹkan tí mo sọ, ó lè support mi. Kì í dẹ̀ ṣe ìjà òṣèlú. Àwa ń sọ pé kò tẹ́ wa lọ́rùn ni nígbà tá a lọ wo bí Obi ṣe kí èèyàn kan tó jẹ́ ọba tó pè ní father figure, ṣùgbọ́n tó pe ọba tí father figure rẹ̀ yẹn tá a sì wo èjì ẹ̀ tó sì pe ọba tiwa ní my brother, tí wọ́n sì fi ń wé Àtíkù, tí wọ́n fi ń wé Tinubu, for the fact pé Tinubu contest presidency, president, Àtíkù contest, Tóbi contest at the same time, kò sọ wọ́n di ẹgbẹ́. Kódà kó jẹ́ pé Tinubu àbí Obi àbí bàbá gan fúnra wọn kábíyèsí Olúbàdàn Ìbàdàn àti Àtíkù kan jọ contest at the same time ni, kò sọ gbogbo wọn dẹgbẹ́, kálukú mẹgbẹ́ wọn. Àtún wá jàṣẹgbẹ́ ń bì, àwa ń sọ nǹkan táwa rò bó ṣe yẹ kó rí nígbà tá a rí bó ṣe kí èèyàn kan níbì kan. Làwa ń wò pé tí ẹ bá sọ pé wọn ò gbọ́n mọ́, kí ló dé tí wọn ò kí èèyàn tiwa náà bá ṣe kí tiwọn. But I give kudos to Obi. Yeah, I give it to you, sir. You did well. Honestly, you did well. Ẹ ní làákàyè, ẹ lọ́pọlọ, ẹ̀dẹ̀gbọ́n, ẹ̀dẹ̀mọ́ tẹ̀ ń ṣe. Kí ló ṣẹlẹ̀? Kí la tún fẹ́ kẹ́ ṣe? Ẹ ti ní ẹ̀mí láti insult Olúbàdàn. Ẹ ti ní ẹ̀mí láti insult Olúbàdàn. Ẹ sọ pé ká Ìbàdàn go to hell. Ẹ sọ pé kí Yorùbá go to hell. Ẹ sọ pé even ẹ sọ pé kó Oríyọmí gan go to hell. A jẹ́ pé ẹ̀yin ìnìyá òròmọdìẹ, àwọn ọmọ tí wọ́n bọ́ sórí afẹ́fẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ń fọnú fìrì bígbà màálù gbé mọ́ngòrò, àwọn ní òròmọdìẹ. Àwa sì ní àwòdì
àwa náà ní àṣà ni Yorùbá fi ní òròmọdìẹ ọ̀màwòdì ìyẹ́ ẹ̀ ló mà sá ẹ mọ̀ tẹ́ ń ṣe lóòótọ́ fún eléyìí ó dàbí pé ẹ pé àwọn ọmọ yín ṣe rí gbogbo agídí yẹn ò sọyàn dàrẹ orílẹ̀-èdè Nàìjíríà o gbogbo sọkúsọ yẹn tún máa ń dín àwọn tó nífẹ̀ẹ́ èèyàn kù ní o kò kí ń lékún o gbogbo wa bí ìgbà téèyàn ṣe mú kó lóòsì tán yẹn kò kí ń jẹ́ kéèyàn tẹ̀lé èèyàn o ọ̀tá pọ̀ lẹ́yìn yíjọ rẹ lọ o ṣé ẹ ti gbọ́ àwọn tí ń gbó bí ajá yẹn wọ́n ń bú wa yẹn èébú ò kí ń du èmi téèyàn bá ti sọ tí màá sọ mo get out nìyẹn o call your people to order ìṣòro tẹ́ ẹ ní jù àwọn tó ń tẹ̀lé yín tán láwọn nífẹ̀ẹ́ yín ni call them to order they are doing too much they are doing too much gbogbo ayé ò lè nífẹ̀ẹ́ yín gbogbo ayé ò lè gbà ti yín ẹni tó bá sì ti tẹ́gbálẹ̀ dandan ni ká bá wọn sí ẹ ti tẹ́gbálẹ̀ pé fẹ́ jàre Nàìjíríà dandan ni ká máa rí ní tó ṣẹlẹ̀ nípa yín ká máa sọ ìgbà tẹ́yìn dẹ̀ gbọ́ ẹ̀dẹ̀ jáde ẹni ẹ̀mí láti insult àbí láti disrespect Olúbàdàn kí lá àbáyíjà mọ́ ẹni tó bá disrespect Olúbàdàn la fẹ́ bájà ẹni tó bá disrespect culture wa la fẹ́ bájà ẹni tó bá ní Yorùbá ò wúlò la fẹ́ bájà ẹni tó bá lòun kàwé òun ò mọ àṣà Yorùbá la fẹ́ bájà ẹni tó bá ní òun ọ̀rọ̀ bíṣì àwọn ọba wa ńlẹ̀ Yorùbá la fẹ́ bájà kì í ṣe Olúbàdàn nìkan gan ọkàn yẹn pé tó Olúbàdàn yẹn ká wa lára àwa tá a jẹ́ Ìbàdàn àní fẹ́ gbà rárá àti ẹni fẹ́ tó súnmọ́ ṣùgbọ́n ti jáde ẹlẹ́ẹ̀mí láti respect Olúbàdàn tí wàá fẹ́ bá yín jà mọ́ nìyẹn náà ní àfẹ́ bá yín jà sí ṣùgbọ́n tí mo sọ yẹn àwa ti sọ bẹ́ẹ̀ yóò ṣe lè kó ètò ẹ̀ sọ̀hún tí ó jẹ́ pé ó wà lórí afẹ́fẹ́ kí tiwa náà wà bẹ́ẹ̀ náà ẹ̀rẹ̀ ti apologize pé ẹ̀mí láti insult wọn àbí láti disrespect wọn ìyẹn ló jẹ́ pé ẹ̀ ń sọ fún wa pé choice of words yín kò mí pé ẹ fẹ́ ẹ̀ ń talk down on him kò mí pé ẹ respect wọn afaramọ́ adẹ̀gbà ṣùgbọ́n àwọn èèyàn tí ń tẹ̀lé yín advice gidi tí mo lè fún yín gbogbo ayé ò lè sọ ìyàndà rẹ bọ́lọ̀wọ̀n bá sọ̀dá o àwọn èèyàn tí ń tẹ̀lé yín àmọ́ tó fojú Tinubu rí ká tó dìbò orúkọ tó pọ̀lọpọ̀ ò lè pe bàbá ẹ̀ ní pé Tinubu o àwòrán tí ò ṣe é fi hàn tí wọ́n lè pe bàbá wọn náà pé Tinubu o kì í ṣe ìjà ẹ̀sìn lẹ́ ń jà gbà yẹn kì í ṣe ìjà ẹlẹ́yàmẹ̀yà ìjà òṣèlú ni òṣèlú lẹ ṣe kálukú dẹ̀ fi kálukú lẹ̀ kálukú ṣòṣèlú ẹ̀ bó ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe tí yín nìyẹn but talk to them tí wọn ò bá ti fẹ́ gbọ́ kẹ́nìkan kan sọ̀rọ̀ nípa yín wọn ò fẹ́ kẹ́nìkan kan ó rí iná rí Òbí nìyẹn even during the election the obedient if you don't want anybody to talk about Obi that means nobody will talk about him náà nìyẹn either side if you don't want anybody if Obi is your angel that he cannot do anything wrong that he cannot be corrected for anything so be it a jẹ́ pé àti ẹni gbọ́n tí ẹ sọ mọ́ bóbi bá sọ̀rọ̀ àti ẹni sọ pé èèyàn lọ sọ̀rọ̀ débi bá correct èèyàn a sì pé wọn lẹ́la sọ pé àfẹ́ntẹ́ sọ o torí pọ́rọ̀ wọn nítumọ̀ ni o torí pé a rò pé èèyàn ló sọ̀rọ̀ ńgbà tán sọ̀rọ̀ ni o gẹ́ẹ̀tẹ̀ torí pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn a gbà pé èèyàn ló ń sọ̀rọ̀ la ṣe ń dá wọn lóhùn tẹ́ bá ti bọ́rọ̀ yín dójú ẹ̀ sìn tẹ́ ẹ bá sọ̀rọ̀ àní sọ̀rọ̀ mọ́ báà náà lẹ́sìn ti wọ bí ẹ ti dìbò kò sẹ́ni tí ó dá yín ló mọ́ kò sẹ́ni tí ó mọ̀ pé nìkan sọ̀rọ̀ mọ́ so ẹ pé call yourself to order ẹ pera yín ẹ bára yín sọ̀rọ̀ you are doing too much ṣé wàá lè tẹ ìbẹ̀rẹ̀ pẹ̀lú tèmi mo enjoy ẹ̀ gan if you care to know mo enjoy ẹ̀ gan àti newspaper yín tẹ̀ ń lò tí ò rí recent picture mi kankan tó lọ mú picture ọmọ olókùn mo ń struggle tó gbọ́n sí nígbà tí mo yàtọ̀ láàrin glasses téèyàn máa ń lò nú òrùn àti téèyàn máa ń lò nú ilé
tọ́gbọ́n picture sí àti gbogbo tí wọ́n kọ àti narrations wọn gbogbo ẹ̀ ló yé wa a dẹ̀ like ẹ̀ afaramọ́ but we may not be able to talk again on that matter because Obi have spoken. Ó ti come out pé òun ò disrespect Olúbàdàn. So what else do we want? Ẹn tó sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ẹn tó sọ̀rọ̀ dẹ̀ ti jáde pé òun ò disrespect Olúbàdàn. Ẹ jẹ́ á fílẹ̀ ká tún máa wò mí náà ṣùgbọ́n ṣé ẹ fẹ́ gbọ́ tóbi bá tún ti sọ nǹkan mí jọ mi tèmi ọba tún faramọ́ èmi ò jáde o.